ẹ jẹ́ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Aṣọ ìgbàlà. Aṣọ ìgbà. Ìgbàláyé. Okay. Ìgbàláyé. Okay. Ìgbà gbogbo. Ìgbà. Ìgbà. Ẹ ṣé sá. Òwe yìí. Aṣọ ìgbà. Kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Ìgbàlódé. Ìgbàlódé la ṣe ń rí aṣọ ìgbà. La ṣe ń rí aṣọ ìgbà wọ̀. Tí gbà ò bá dé ńkọ́. Àwọn máa ráṣọ tó bá wù wá wọ́n náà. Aṣọ ìgbà. Là ń dá fún ìgbà. Là ń dá fún ìgbà. Là ń dá fún gbà. Parí òwe yìí. Aṣọ ìgbà. Là ń lò fún gbà. Fúnkẹ́. Òwe yìí. Aṣọ ìgbà. Lóde. Lóde. Aṣọ ìgbàlódé. Lóde. Omi sì ń pe modern clothes. Àyọ̀kọ́ tó ṣe jáde. Lọ́sẹ̀ ṣe jáde. Aṣọ ìgbàlódé. Irú ọmọ wo wá rèé nítorí Ọlọ́run. Ẹ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Là ń dá fún gbà. 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 Bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Aṣọ ìgbà. Aṣọ ṣé ìgbà máa ń ní aṣọ ni? Ṣé ìgbà máa ń ní aṣọ? Ẹ jẹ́ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Aṣọ ìgbà ni à ń dá fún gbà. Aṣọ ìgbà. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Aṣọ ìgbà. Là ń dá fún gbà. Aṣọ ìgbà. Òun là ń dá fún gbà. Aṣọ ìgbà. Là ń dá fún gbà. Aṣọ ìgbà. Là ń dá fún gbà. A parí òwe yìí. Aṣọ ìgbà. Ó ní òun la máa ń rán fún ìgbà. Aṣọ ìgbà là ń rán fún gbà. Fún àpẹẹrẹ, ẹ rèé láyé àtijọ́ àwọn aṣọ tí àwọn bàbá wa fẹ́ràn jù, agbádá, kẹ̀m̀bẹ̀, ìró bùbá àti aṣọ àwọn aṣọ ìbílẹ̀ dáadáa bẹ́ẹ̀. Láyé ìsinyìí tí a bá rí ẹni tó wọ kẹ̀m̀bẹ̀ rìn láàrin ìgboro, ajá á gbó. Bí ajá ò bá gbó, àwọn ọmọ ìsìn á máa pera wá wúrí bàbá inú ṣòkòtò, wá wúrí ìyá inú ṣòkòtò, torí pé àsìkò yẹn ó ti bá àsìkò yẹn lọ. Àwọn ọmọ ìsìn wọn ò tiẹ̀ gbà tí bíi kí wọ́n wọ aṣọ kan máa fi lálọ́ sí ẹsẹ̀ láti bọ́ ṣòkòtò, òun làwọn máa ń wọ̀, òun ló dẹ̀ tẹ́ wọn lọ́rùn. Mọ́ tá a bá wo kí ọkùnrin mẹ́wàá bí ogún bá kọjá, ó ṣòro ká tó rí mẹ́ta tó máa wọ aṣọ àtijọ́. Aṣọ ìsìn tí wọ́n ń wọ̀ tó ń fi lálọ́ ṣẹ̀ṣẹ̀ kan tó bọ́ ṣòkòtò ẹ̀ wo bí tèmi náà wọ̀ yìí, ẹ rí pé kì í ṣaṣọ àtijọ́, aṣọ ìgbà yìí ni. Àwọn ọmọ mi ló kọ̀ sí láti rán rí ilé ìran gan lọ́tì ẹ̀ràn fún mi, torí pé wọ́n ní tí mo wọ̀ yẹn ó lè borí ajá, ó lè borí kìnìún, all sorts of things. Ohun tí ìgbà ayé bá sì yí sí la máa ń bá yí sí. Ohun tí àwọn bàbá mi sọ pé nígbà tí ìgbà tí bí yẹn ti ń lọ, ẹ jẹ́ ká kúkú tẹ̀lé àsìkò tá a rẹwà yìí yo, àkókò tá a wà yìí gan ni ká máa ṣe. Àná ni àwọn ọkọ̀ Buhari, lónìí ta ló jẹ́ dárúkọ Buhari bí president Nàìjíríà, so àti bọ́ sínú ìgbà mi. Aṣọ ìgbà. Ìparí òwe yẹn. Ó yá, ẹ̀yin náà parí ẹ̀ wò. Àwọn èèyàn ti parí ẹ̀, wọ́n sọ bó ṣe lè sọ ọ́ sí, bí wọ́n ṣe mọ̀ ọ́ sí, wọ́n sọ ọ́. Ṣùgbọ́n o, kí ni ìparí òwe náà? Ẹ kọ́kọ́ subscribe sí Bembeyeke Comedy tẹ́ ń wò yẹn ní YouTube yín, ẹ tẹ notification bell option all, ẹ share ẹ̀ dáadáa fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ ká mọ̀ pé Bembeyeke Comedy ó yàtọ̀ lóní Bembeyeke. Ó yá náà, kí ni ìparí òwe yẹn? Aṣọ ìgbà. Là ń dá fún gbà. Ìparí ẹ̀ nìyẹn. Aṣọ ìgbà. Là ń dá fún gbà. Aṣọ ìgbà là ń dá fún gbà. Òwe yìí ìran Yorùbá máa ń lò ó láti jẹ́ kéèyàn mọ̀ wípé ohun tó bá tọ́ lásìkò kan lèèyàn ń ṣe. Àwọn olóyìnbó á sọ pé kéèyàn fi right peg inside the right hole. Ìyẹn ni pé ohun tó bá tọ́ sí nǹkan kankan lèèyàn máa ń ṣe lásìkò fún nǹkan yẹn. Gbogbo nǹkan ní ìgbà àti àsìkò wà fún.
ẹ rí i pé àsìkò kan ti lọ tí wọ́n ń lo àwọn Volvo ayé àtijọ́ yẹn ṣùgbọ́n àsìkò tá a tún wà yìí ó tún ní nǹkan tún lò àsìkò kọ̀ọ̀kan sì rèé ló ní n tó bá mu. Aṣọ Ìgbà là ń dá fún gbà. Ẹ subscribe sí kó wá mọ síbẹ̀ nìkan ṣe rí ẹ ṣàtìlẹ́yìn fáwọn tó ń gbìyànjú tá a lọ ń bá tí wọ́n tiẹ̀ ń try àwọn míì tiẹ̀ gbà á ó yẹ ká gbé e fún wọn pé wọ́n gbìyànjú láti fún wọn ní nǹkan kó lè jẹ́ kóríyá. Bembeyeke comedy ó yàtọ̀ ó ń tẹ̀ ń tà ẹ gbé wá fún ìpolongo ọjà níkànnì yìí lóní Bembeyeke Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi ẹ máa gbádùn ẹ lọ lóní Bembeyeke.